Ẹ̀yin tèmi, welcome to Tatafo Naija Yoruba, where gist no dey hide. If e hot, we go bring am. And today, na one hot matter we wan discuss. Oya, make we enter inside. Jolly to enjoy am. Ó ṣẹlẹ̀ o, ìjà àgbà mẹ́ta ló ṣẹlẹ̀ láàrin Taiwo Ogogo Yinka Quadri àti Délé Odùlé ní ìlú Ìjẹ̀bú-Òru Àwà ní ìlú tí wọ́n ti bí Délé Odùlé gangan. Ó yá ẹ̀sùn mọ́ bí kẹ́ ẹ wá gbọ́ ẹ lọ fìdílé nǹkan àbí kẹ́ ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ wá fetí gbéyàwó ọ̀rọ̀. Àwọn gbajúgbajà ìràwọ̀ òǹṣèré ìlúmọ̀ọ́ká onítíátà ilẹ̀ wa Nàìjíríà ni wọ́n ti jọ mú nǹkan lẹ̀ fúnra wọn o. Taiwo tí gbogbo èèyàn mọ̀ sí Ogogo àti alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ Yinka Quadri tí gbogbo èèyàn tún pè ní Másọmọ́ ni wọ́n ti jẹ́ kí Délé Odùlé mọ̀ sára wípé fàlí ó yàtọ̀ pátápátá sí fáìlì o. Ẹ wò nǹkan gbé nǹkan hánu ní ìlú Ìjẹ̀bú-Òru Àwà níbi tí Yinka Quadri àti Taiwo Ogogo tí wọ́n ti lọ ṣe ẹ̀ńlẹ́mbẹ̀hún sí àgbà òǹṣèré onítíátà tó tún jẹ́ gbajúgbajà Délé Odùlé nínú ìlú tí wọ́n ti bí gangan. Níbẹ̀ náà ni Délé Odùlé tó kọ́ tíátà film village tiẹ̀ sí ní Taiwo àti Yinka Quadri ni wọ́n lọ ṣe ẹ̀ńlẹ́mbẹ̀hún sí o. Níbẹ̀ ni wọ́n sì ti ń sọ wípé kí Délé Odùlé sọ fún àwọn ọmọ rẹ̀ wípé àwọn táwọn wá kí yìí ẹ̀gbọ́n ẹ̀ làwọn ń ṣe o, kó jẹ́ káwọn ọmọ ẹ̀ kó máa mọ̀ bẹ́ẹ̀. Ni Délé Odùlé náà bá sọ wípé ó jọ bíi wípé orí àwọn ẹ̀gbọ́n mi yóò pé rárá torí pé torí yín bá pé ni ẹ̀ ní máa fi mí ṣe yẹ̀yẹ́ níwájú àwọn ọmọ mi. Taiwo Ogogo ó ní pàgà ó ní lóòótọ́ ni mo mọ̀ wípé Yinka Quadri ẹ̀gbọ́n mi ní í ṣe o, àmọ́ ṣe rí Délé Odùlé yìí àbúrò mi pátápátá ní í ṣe nítorí pé ọjọ́ 23 gbáko òun ni mo fi ju Délé Odùlé lọ ó sì lè ríra lọ́jà torí bẹ́ẹ̀ kọ́ gbogbo ibi tó o bá ti ń rí mi kó o máa fún mi lọ́wọ́ tèmi ni kó o sì sọ fáwọn ọmọ rẹ wípé ẹni tó dúró síwájú rẹ yìí Taiwo yìí ẹ̀gbọ́n rẹ ní í ṣe ní gbogbo ọ̀nà. Ẹ wò ó ẹ ṣáà ti mọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í sábà dùn lẹ́nu tiwa. Tatafo Naija Yorùbá. Àwọn brothers from everybody. Kí ló ń ṣe wọ́n? Ṣọ́dọ̀ máa ń tó dàgbà jù láàrin wọn. Orí àwọn bàdá mi. Wọ́n ò ní máa fi mí pa báyìí. Ọjọ́ mélòó lọ? Ẹ̀wẹ́ báyìí. Gbogbo yín ilẹ̀ kéré sí wa. Ẹ̀yin náà dàgbà o. Ọmọ tí ṣẹ́gbọ́n àbúrò tó lọ sin òkú ẹ̀gbọ́n ẹ̀yìn òwò ó má burú ẹ̀ dání kí ló ń tà láti sọ fún ọ. Sọ fún pé bá ṣe sìnkú èyí la máa sìnkú ọ̀la. òun mọ̀ ẹni tó dúró yìí ẹ̀gbọ́n mi ni. Right? Ìwọ òde ni. Òun yìí ìṣẹ́gbẹ́ eléyìí 23 good days ni mo fi ju báyìí lọ. Ṣeun tí àwọn ọmọ yìí tán fi ní rí ẹ tó máa ń Inú mi dùn what I met here. Ọmọ wàhálà be like moimoi for some people. Níorí ìkànnì yìí máa fún yín jẹ ni back to back. Abibu Òkìkíọlá Portable ọmọ lálọ́mí wàhálà musician àti ìdààmú zẹ̀ nation ló tún ti lọ sábà ọba onítorí of ìlú Ìtorí o àkámọ́ ẹkùn di onítorí of Ìtorí land ó ní bàbá ẹ dákun o ẹ gbà mí o torí pé àṣà nílẹ́ni nímọ̀sán ká tún máa mú kíkan. Portable ní wàhálà àti ìdààmú àti fòòró eléyìí tí ìjọba ìpínlẹ̀ Ògùn tí wọ́n ń fún mi lórí ilé mi àti hòtẹ́ẹ̀lì mi tí wọ́n ní wọn ó dàwó ọkàn mi ò balẹ̀ mọ́. Kábíyèsí ẹ dákun ẹ rà mí kalẹ̀ kí ni kábíyèsí wá wí ẹ fètè ara yín gbọ́. Gbogbo Ogun State mo wá pẹ̀lú Olútorí number 1 ìsàlẹ̀ mi Olútorí lẹ́yìn Olútorí àkàmọ́ ẹkùn ọmọ ẹkùn lè pẹ́kùn jẹ́ ajé ẹkùn kan lè pẹ́ bàbá ẹ̀ jẹ́ owó mọ̀ wá báyìí. owó ní báyìí àṣẹ owó là ń wá ọmọ ẹ̀gbá ń gbàgbà fún gbà. Olówó wọn. Ìyá ẹkùn kan lè pọ́ ọmọ ẹkùn jẹ bàbá ẹkùn lè pọ́ ọmọ ẹkùn jẹ wọn àgbẹ̀ olóògbé. Tí fresh piece of message. Mi wọ́n mi ò lè ní problem lógún ṣe. Understand?
Bóyá fún wa lórí. Oyinloye. Kábíyèsí wọn sá. Èmi wọ̀ mi ò lè ní problem lókun ṣe. Understand? Stand up. Bóyá fún wa lórí. Wahala be like bicycle ni o. Wetin una think about this matter? Drop your comment below and don't forget to like, subscribe and turn on your notification for more hot gist and news. Thank you. God bless you.